láyé gbogbo ń tẹ̀yàn wọn pé lágbájá èèyàn rí léyìí ṣe èèyàn lọ ájì èèyàn lọ umura kìí ṣe kan kìí ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo ti ṣe kí Facebook tó dé alhamdulillah mo wá lè ní àwọn kankan yẹn o ó lè kéré sí ntẹ́lòmíì ní o but èmi sáà ni mo ní oore mi ni alhamdulillah mi ma boyo sọ̀rọ̀ mi ń jáde sá àti mi àti yore Ọlọ́run má sórí Ọlọ́run má jẹ́ kí oore wa ó di ìbànújẹ́ ọlọ́jọ́ kan sórí wájú Ọlọ́run mo ń fi léyìí fìdí ẹ̀ múlẹ̀ wípé kẹ́ mọ̀ brother tó pè mí wọlé lánàá yẹn òpònú ni brother náà brother yẹn ní òun wo program mi òun dẹ̀ rí pé mo béèrè ọ̀rọ̀ àmọ́ mo ti tó fèsì ó ní why tí mo fi sọ pé ǹjọ́ ọmọkùnrin yìí tú bá báyìí why tí mo tún fi ń sọ wípé èmi náà mo tún fèsì pé ṣé mo dénú ẹ̀mí ẹ̀ ni kó tó sọ yẹn ó ní òun máa bá àfà ọ̀dàkọ̀ àfà náà èèyàn mi ni wọ́n àìsọ níjà kátẹ̀dí ọjà sí pé èmi àti wọn lórí àwọn àlámọ̀rí tẹ̀sìn àwọn kọ̀ọ̀kan bẹ tí èmi kà rò pé àìlágbọ́yà rẹ̀ ní ń bẹ lórí ẹ̀ ó wá gbàbẹ̀ yẹn wọlé pé òun máa ń pe àfà lágbájá sí mọ̀mọ́ wọn mọ́lẹ́mì àti wọn náà ní àlákọ̀ tó dáa ó ní òun máa ń sọ fún wọn wípé ẹ má dá sí fracas torí pé ọ̀rọ̀ fracas kí ẹ má dá sí ọ̀rọ̀ ẹnìkan tí ẹ bá ń torí pé òun fẹ́ káwọn èèyàn mọ̀ òun àbó òun wá owó ó sàsọ̀rọ̀ yẹn ń fọ̀rọ̀ ń lọ ọ̀rọ̀ mọ́ mi létí aṣọ ní o ìtumọ̀ ẹni pé bóyá ọ̀rọ̀ tí mo ń sọ lánàá yẹn pé bóyá mo fẹ́ kí èèyàn mọ̀ mí mo fẹ́ kí èèyàn owó kan là ń wá ń bẹ̀ ká rántí pé kí ni yẹn ń kọ slow connection kí ló ń ṣẹlẹ̀ gan ó kàn kọ slow connection ló ń kọ ó wá ní òun fẹ́ kí ṣe ẹni tẹ́mi sọ pé ǹjẹ́ nìyí túbá sẹ́mi dénú ẹ̀mí ẹ̀ ṣé wọ́n dénú ẹ̀mí tèmi tí wọ́n fi sọ wípé fracas lèmi ń dá sí èmi ìtumọ̀ fracas lò ní èmi ọ̀mọ́ kíní kan ẹ̀yin tẹ́ ẹ ya òpònú lẹ́ ń sọ pé islamic fracas èmi ọ̀mọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ islamic fracas lẹ́yìn pé bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ayín dẹni bí ẹni èpè ẹni àdánù lórúkọ ẹ̀sìn lórí mídíà kí wọ́n á sọ̀rọ̀ tó kí n dá sí ọ̀rọ̀ tí mo mọ̀ pé ó yẹ kí n dá sí kẹ́ ẹ máa wá rí wípé ókè tí ìbá tiẹ̀ fẹ́ dá sí ṣé wọ́n máa wọ́ mi wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ dákẹ́ lórí ọ̀rọ̀ tí ń lọ yìí tí wọn ò sọ sí ẹ̀ máa mọ́ kí fún wọn bóyá nu wọn dùn sí ni o bóyá nu wọn bàjẹ́ lórí ẹ̀ ni o wọn ò dá sí wọn ò sì wọ́ àwọn wọ̀ torí pé wọ́n rí pé ara èèyàn tàwọn rèé but wọ́n ń wọ́ èmi wọ̀ wọ́n ní network okay network problem ní ẹ̀rùn bẹ́ẹ̀ torí ó ń kọ slow connection ló ń kọ. Ya ayyuhal ladina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qauman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin wa'lamu anna fikum rasulallah law yuti'ukum fi kathirin min al-amri la'antum walakinna allaha habbaba ilaykum al-imana wa zayyanahu fi qulubikum وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم راشدون فردا من الله ونعمة فردا من الله àjùlọ Ọlọ́run lórí fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni oore t'Ọlọ́run bá bùn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí n dá sí tó bá yẹ kí n dá sí kẹ́ máa wá rí mi pé ń worúkọ ni àkọ́kọ́ náà kí n dá sí bí mo ṣe ṣe program ta látàná yẹn so lówó kan tó wọlé fún mi ni all of sound good now àbí ìgbà tí mo so barakallahu fi najam mi kò ní wù mí kí n sọ̀rọ̀ kalẹ̀ kẹ́ má gbọ́n tí ń wíyé o àwọn èèyàn kan bẹ wọn ò dá sí báyìí wọ́n sì mọ kò clear sí yín bóyá n tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ mọbi tán tò sí why tẹ́ drag àwọn wọ̀ torí pé àwa àti yín ọwọ́ táwa fi mú ìjà tí ń bẹ láàrin àwa àti yín ọwọ́ fífúyẹ́ ni o ọwọ́ tẹ́yin fi mú tiwa wàláhì ọwọ́ tó wúwo ni ọwọ́ tó sì wúwo ohun èyí tó súnmọ́ jù ni wípé
ó súnmọ́ kó jẹ́ wípé ìpalẹ̀ máa burú èrò aburú tẹ̀yin ní sáwa òfin tẹ́ gbìn sí yọ kọjá yìí tẹ́ gbìn sí lọ́wọ́ ọlá àjọ kan sọ̀rọ̀ wọn àjọ ọlá pé gbogbo ètò mi pátá ìkankanú ẹ̀ tó lábòsí nú lẹ́mìí ara mi pé àbòsí lélẹ́yìí kí n mọ̀ọ́mọ̀ sí fún yàn kò ṣẹlẹ̀ rí àmọ́ lillahi al-kamal torí pé mi kì í ṣe màásùm bóyá màá ṣe mistake àmọ́ pé kí n wá ní ìpín kí n wá dá sọ̀rọ̀ kankan máa lérò pé òyìn wọn ń wó kọ ni kí n dá sí ọ̀rọ̀ báyìí má kọ́kọ́ rí pé bóyá ń wó kọ ni ná láì dá sí ọ̀rọ̀ yín mo lè drop content fídíò tí ń rìn torí ẹ̀ ní ò jẹ́ kí n jẹ́ kó kọ yín ó kọ rẹ̀ ó jáde ń bíbáyìí mi ní dáko ẹ̀ àmọ́ bí tíjà wa ti bẹ̀rẹ̀ rí níjọ́ tí chief ń sọ wípé àfá mi bí ìfẹ́ kẹ́ bọ́mọkùnrin ìfẹ́ kẹ́ bàjà torí pé gbogbo ẹni tó bá bàjà wọn ò ní gbọ́ ọmọ sẹ́mọ̀ ó yẹ kó nú tí ìbá ìpẹ́ni tó ríra rẹ̀ pé bọ̀dá mi ẹ má sọ àwọn òsè ní gbọ́ ọmọ bò wá sẹ́mi mọ́ dá wọn ni òun náà sì tún rẹ́rìn níjọ́ náà mo ti rò pé ìsúnmẹ́ni yìí bóyá tí abájọ́ ṣe prógrámù bóyá ń gbé prógrámù mi táwọn èèyàn bá ń wò ẹni yóò máa rí wípé òun ní fi ń bẹ yìí tí ń sáyé kí n tó mẹ́ni yìí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí délédélé mo kàn fọ́ka kí n sọ ni wípé àmọ́ ìgbà bí wọ́n ti sọ̀hún wípé ẹni yìí o tẹ́ ẹ bá ṣe mọ́ wọn ò ní gbọ́ yín mọ́ mo ti wá mọ̀ wípé tí ìbá kún fàdúrà kí n kún fún bẹ lọ́hùn kí n dúró déédéé bọ́lọ̀ ti fún mi lágbára mọ́ wọn ò ní bẹ lọ́hùn kí bí ìgbà tó yẹ pé kí n wà láyé bí ẹni tí ò sí láyé mọ́ ni ìyẹn bí recently wọ́n ní ẹnu àfáà wa dáadáa kan ni mo ti gbọ́ wọ́n ló sọ wípé àfáà tọ́kì ẹnu wọn ni mo ti gbọ́ lọ́wọ́ máa ń sàlékún dáadáa wọ́n ló ní ẹ̀rí pé lẹ́nu ìgbà tí èmi ò bóun ṣàṣepọ̀ mọ́ sí kí wọ́n lọ wo báyé òun ṣe rí ìyàwó kan pè mí lánàá wọ́n nígbà táwọn gbọ́ wọ́n láwọn wá pe àfáà kan pé ẹ dákun ṣe súnmọ́ àyẹ̀ṣẹ́ kìí lẹ́jọ́ mẹ́ta yìí báwo ni kí ní ìṣẹ̀lẹ̀ sí wọn mọ́ ni ìpè ká lọ wo báyé mi ti rí ṣe mọ̀ pé ẹni tó bá lẹ́mìí dáadáa ǹjẹ́ yóò sọ̀rọ̀ eléyìí tẹ́yìn yẹn kan bá wá rí pé kò yẹ kí n máa dá sí kò yẹ kí n sọ kíní kan ń drag mi wọnú ọ̀rọ̀ ẹ̀ àfi kí n sì sọ sí ibi tíjà wa ti bẹ̀rẹ̀ rẹ̀ o ń já àkún fásikún bìnàbà ìfàtàbáyanu tí ọ̀rọ̀ tàbá gbọ́rọ̀ kan wá bá yín ẹ sì wádìí ẹ̀ ọ̀rọ̀ tó dariwo léni tó di ẹran tó léni tó di à ń wá rẹ ní kí ibi tó ti pilẹ̀ rẹ o ibi tó ẹ̀yin mọ̀ ibẹ̀ náà ni màá ti sọ pé ó ti pilẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ ń fààyè jálẹ̀ bàbá wa Siri mo save video apology tí wọ́n ṣe on behalf ẹni tí à ń sọ̀rọ̀ nípa yìí mo wá wò pé àsọyẹ bàbá láti máa make apology fẹ́ nìyí mi wo fídíò yẹn mo wá wo èmi ọ̀dà pààrọ̀ yìí ni wọ́n drop yẹn wọ́n á fi ń ṣàlàyé pé àwọn èèyàn sọ pé àwọn make apology on behalf ẹ̀ bàbá yìí wá ń padà fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ní kí apology ó ṣáájú náà ni yóò débi lọ́yà yóò fọwọ́ bọ̀ wí àwọn tó bà ló kọjẹ́ pé ìní serú eléyìí mọ́ ọmọ náà máa dàla bàbá aburú ò ní ṣe yín gbogbo ń tẹ́ ẹ ní ẹ̀ ní kàbànújẹ́ lára ẹ̀ sẹ́rí statement tẹ́ make yẹn òun ní ìtumọ̀ ẹni pé ẹ̀ ń wá láàfíà nílẹ̀ Yorùbá bó tiẹ̀ jẹ́ ó já sí pé ààyè ìjà àmọ́ nítorí pé mi ì tí ì wo apology yín yẹn àmọ́ mo rántí mo rí wípé ó súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n make apology on behalf ẹ̀ wọn ò dárúkọ àwọn àfáà súnà kankan tọmọkùnrin yìí bà ló kọjẹ́ torí pé àwọn àfáà súnà tó bà ló kọjẹ́ yìí ẹ̀yin àti wọn náà gírì ọ̀tọ̀ nìjà tàwa àti ẹ̀ ọ̀tọ̀ nìjà tàwa àti yín torí pé àjàdíjú ní kálukú náà ń jà ẹ̀ ń dákọ̀ àwọn àfáà àwọn àgbàlagbà tẹ́ ń make apology on behalf ẹ̀ àmọ́ àwọn àfáà súnà torí pé ọ̀pọ̀lọpọ̀ yín náà rí gẹ́gẹ́ bíi pé bọ́yá
àwọn tẹ́yìn náà ń bá jà tẹ́yìn náà gba tiwọn tẹrù kí wọ́n bá dá yín. ẹ̀yin náà ń bọ́yá ẹ̀yin náà lérò pé bó ti bá yín yàkàyàkà wọn òun ọ̀dà àbáhùn ẹrù kó ti balance ke balance òdodo ọ̀rọ̀ lẹ́yìn náà sọ fún rí ọ yàkàyàkà yín ẹ jáde báyìí tẹ́ ṣe fídíò nígbà tó yá lu yín ẹ kọ́kọ́ sá wọlé náà erémọdé lẹ pé sẹ́dá ni tó bá jẹ́ pé ìjọmọlúwàbí ẹ bá jẹ́ lógún gan ju òdodo lọ tó bẹ̀ kẹ́ tákù ọmọkùnrin ní public tó bá jẹ́ pé ìjọmọlúwàbí yà ìfẹ́ kásìrì mi ó tú ìfẹ́ kọ́ bà mí ló kọjẹ́ ìfẹ́ kọ́ ma lálàsẹ́ mi tó bá lékè ọ̀rọ̀ ẹ̀sìn wípé ẹgbẹ́ ń dá sí ẹ lè má gbà o àmọ́ ká fìdí òdodo múlẹ̀ ń já akún fásikún bí nábà yìí ń fatabayanu an tusibu qawman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin. àwọn tẹ́ ń make apology pẹ̀lú ipe ó bú àwọn lágbájá àwọn àfọ onísúnà tó bà ló kọjẹ́ tó bú tó yàkàyàkà àwọn tí odidi Al-Qur'ani ń bẹ lágbárí wọn tí gbogbo àwọn hadisi ń bẹ lágbárí wọn bọ́lọ̀ ti fún wọn mọ́mọ́ ó gbé wọn sẹ́gbẹ̀ ààrẹ ó gbégbé sí ó nígbẹ́ nígbẹ́ lágbárí wọn àwọn àfáà tó nígbẹ́ nígbẹ́ lágbárí wọn yìí lọ gọ́rọ́ tí yín náà gba tiwọn kíní kan là sẹ́rí èmi tẹ́ ń wò yìí èmi èyí sẹ́rin ẹnìkan o mi ò bẹ́ nìkan kò sẹ́nìkan kan tó jẹ́ tèmi permanent o sẹ́rí tó jẹ́ kí n fọ́ọ̀lù sáwọn ibìkan pé àwọn ẹni yìí láníyàn dáadáa fún Islam àwọn ẹni yìí láníyàn dáadáa ó ní wípé sẹ́rí táìmù gbà tí sẹ́rí bẹ́yìn ṣe ń bá a ṣe yìí táyìn lérò pé irinṣẹ́ ìjà ni àtàwọn pages bọ́yá bíi fáhmù súnà tí wọ́n pèrè àwọn bẹ́ẹ̀ sẹ́rí bọ́mọkùnrin ṣe ń ṣe tí ń takò àwọn àfáà tẹ́ ń pè ní sàlàfíà 90 kìíní kan sẹ́rí tó bá jẹ́ pé àwọn náà ní bá ń bá ṣe tí bá ń takò ẹ̀yìn tí ń lálàsẹ̀ ẹ̀yìn tí ń bá yín ló kọjẹ́ tí ń ṣe kọjá là lára àwọn tẹ́yìn táàgì pé àwọn ní sàlàfíà 1990 àwọn ládàlúrú yẹn nínú wọn jáde wọn sì máa takù rẹ̀ máa bí fẹ́fọ́ ẹ̀yìn pé ọ̀rọ̀ ẹ̀sìn là ń fa ẹ̀yìn fọwọ́ lẹ́rán ni kàkà tẹ́ fi bá wí kàkà tẹ́ fi jáde kẹsì fídíò pé mọ́síálà tí ń dìjà láàrin ara wa ọ̀tọ̀ tẹ́ bá jáde ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń fẹ́fọ́ ẹ̀ ń dìfẹ́ǹdì ẹ̀yìn nu ọlọ́run ẹ̀yin nu ọba tó dá wa àti yín nu àwọn kan kọ́mẹ̀ntì lánàá wọ́n ní ọkàn yín nù ìgbà tí ń bá wọn ní súfì ṣèbínú yín dùn sí ni ṣe rí arákùnrin yìí ádáfù tiẹ̀ ọ̀tọ̀ ni ibi tí gbogbo ẹ̀yin yẹn tẹ́ wà lórí program lónìí ti mọ̀ pé bóyá èmi àti ẹ ti ní àlákọ̀ tá a fi bẹ̀rẹ̀ sí program papọ̀ ibẹ̀ ní kémi náà ti bẹ̀rẹ̀ ó ní pé njọ́ kan mo ṣe fídíò kan mo wá ṣàlàyé nípa gbẹ́rẹ́ sínsín a lè sín gbẹ́rẹ́ àwọn kankan ní ọba súnà mu àwọn kankan ní oògùn tó bá nídìí pé ẹ tọ́n bíléèdì mo ní kò sókọ tá a lè pè é tójú gbẹ́rẹ́ lọ mo wá sùn mo fi ṣàlàyé nípa ìjàmà fídíò mi yẹn làwọn kan rí fídíò tí mo ń ṣàlàyé pa yìí làwọn kan rí mo ṣàlàyé pa gbẹ́rẹ́ péèjì kan wà ń gbà náà péèjì yẹn máa ń sí àprógrámù èmi àti ẹ̀ but péèjì yẹn ọmọ ẹ̀yìn brother Jamiu ni brother náà àjọ máa ń ṣe conference call brother náà máa ń sí àprógrámù mi péèjì yìí náà máa ń sí àprógrámù mi láwọn ìgbà yẹn péèjì àfáwà yìí àfa àbú àwẹ̀rú ọlọ́run bá ń ṣe dáadáa fún wọn mẹ́nu kọ̀ọ̀kan wá dó lórí dáadáa. mo wá ṣe fídíò kan péjì yẹn wá gbé mo sọ̀rọ̀ nípa gbẹ́rẹ́ sínsín báwọn kan ṣe pè wọlé lórí pílátífọ́ọ̀mù wọn nìyẹn wípé àfa kan náà ń bẹ àmọ́ bóyá àfa yẹn ń sọ̀rọ̀ nípa bóyá súnà ní bóyá Facebook kò sì tí tó báyìí gbà náà iye èèyàn tó ní péjì ńlẹ̀ Yorùbá àníye èmi ò tí ì ní péjì bí péjì ṣe wá pọ̀ lé ní kò tí ì tó báyìí náà bá ní
kan pe number mi làwọn kan bá drop number mi lórí na bá pè mí wọlé lálẹ́ ẹjọ́ náà ọjọ́ tẹ̀yìn àtẹ̀yàn mọ̀ pa bẹ̀rẹ̀ alákọ̀ọ́nù ibẹ̀ lèmi náà ti bẹ̀rẹ̀ yìí na bá pe number mi wọlé na bá ní à mo sọ̀rọ̀ nípa gbẹ́rẹ́ mo ní bẹ́ẹ̀ ni a lè sin gbẹ́rẹ́ nú ẹ̀sìn Islam ọ̀tá kò sókọ̀ mi ta lè pé ju gbẹ́rẹ́ lọ àmọ́ gbẹ́rẹ́ ta lè sin rè èyí ta lè sin rè ibi tá a ti bẹ̀rẹ̀ sí ní àlákọ̀ tí gbogbo èèyàn mọ̀ nìyí wọ́n bá ní bó ṣe di pé lábẹ́ pé a ní àlákọ̀ yẹn ló bá di pé tọ̀ ọjọ́ òlẹ́ àbá wa sí program lẹ́yìn náà tí àwọn èèyàn ò rí yín báyìí sẹ́rí kó tó di pé mo jáde ní sẹ́rẹ́ ni tá à ń sọ̀rọ̀ nípa yìí ẹ rí i pé ọlọ́run ọba gan pè wá pé yá àyùwà lẹ́dínà àmọ̀nù takúlá àwàkúnú máa sọ̀dìkì ọlọ́run ní ẹ páyè mi ọlọ́run ẹ wá kún àwọn olódodo lọ́wọ́ sẹ́rí gbogbo àwọn tí gbàdátẹ́ni yìí bẹ̀rẹ̀ pé àwọn kan ń ṣẹbọ àwọn kan ń lọ chọ́ọ̀chì àwọn kan ń lọ síwáàsí àwọn kan tó gbàbẹ̀ yẹn wọlé tó ráyè balance tó fi ń ṣàlàyé pa àwọn oníjàlá bí wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣe kinní kan kò sí ẹni tó bá jó ní súnà títà òyìnbí sì yé tẹ́ ẹ bá gbọ́ ní Facebook tèmi ò tí ní access sígbà náà mi ò tí mo bá ti ṣe live program àwọn míì gan tí wọ́n ní page before wa gan wọ́n kàn máa ń kọ write up ni wọ́n kàn máa ń kọ post wọ́n lè kọ ní Lárúbáwá wọ́n lè kọ lóyìnbó wọ́n sàn Ànábì sallallahu alaihi wasallam wọ́n sàn gbé wá ni but pé kéèyàn máa yí lórí àga báyìí kó máa sọ̀rọ̀ live Ọlọ́run bá kọ́kọ́ gbé dìde à ń wò lókèrè ẹni yìí wá ń sọ àwọn ọ̀rọ̀ tó lágbára àmọ́ tó bá lọ tó bá bọ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ níjà pẹ̀lú rẹ̀ lénìí àwa yín náà ògiri oníjà làwa yín náà sẹ́mi àti bàbá alágbára omi lọ́rẹ́ èmi àti bàbá alágbára omi ò lè gba tèmi láyé èmi náà ò lè gba tiwọn pẹ̀lú tí wọ́n ń sọ àti irú wọn bẹ́ẹ̀ Ọlọ́run kó tún mi náà ṣe lórí dáadáa bá wa wà pẹ̀lú bàbá alágbára omi náà bá wa tán wọn náà sí gbogbo ẹ̀yin tẹ́ wọlé ní tájẹ̀tì pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé ádáfù yín lórí ẹ̀ tó bá jẹ́ pé ádáfù yín lórí ẹ̀ sáré gbogbo bí tó dé yìí kò tí ì sórí burúkú tẹ́yẹ́ lọ́dọ̀ tèmi o gbogbo bí tẹ́ni tó bàjẹ́ dé yìí gbogbo bí tí ẹ̀rí tẹ́ hàn lè mọ̀ dé yìí àti tẹ́ ní pílánì fún àti tó náà ní pílánì fún yín kò tí ì dolórí ibú tẹ́yẹ́ lọ́dọ̀ tèmi o ó dìgbà tóun gangan bá padà wá jáde padà tí wọ́n padà ń dìfẹ́ǹdì jálàbí pé jálàbí gangan bẹnu ẹ̀sìn níjọ́ náà láti wá mọ̀ pé ọmọkùnrin yìí ti sórí burúkú yẹnyẹn mi mọ̀ ta ló ń tẹ̀lé mi gbogbo ẹ̀yin èèyàn tí ẹ lérò wípé bọ́yá tó bá jẹ́ pé ádáfù yín ni wípé ẹ fẹ́ silent ẹ fẹ́ gbogbo ohun tó wí nípa jálàbí pé kò dáa pẹ́ bọ ni ẹ fẹ́ kó kó jẹ padà kó sọ pé òun gangan lẹ̀sìn òun gangan ni súnà ẹ fẹ́ kó fìdí ẹ̀ múlẹ̀ pa alẹ́ máa tẹ́yẹ pé tó bá jẹ́ pé ádáfù yín lórí ẹ̀ nìyẹn Ọlọ́run ní fún yín láṣeyọrí o ẹ ní ṣàṣeyege lórí ẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá gbé gbà pé ẹ fẹ́ bí borí ẹ̀ Ọlọ́run ọba yóò tú ìmọ̀ràn yín ká gbogbo àwọn tó dájú kọ àwọn wala kodi ba asina fi kulli ummatin rasula ni ibudullaha wajtanibu tagut níbi tí gbogbo àwọn ànábì Ọlọ́run ti pilẹ̀ ẹsẹ̀ ibẹ̀ lọ́mọkùnrin yìí gbà jáde lórí mídíà pé wọ́n ń ṣẹbọ wọ́n ń ṣoògùn wọ́n kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá ń gbà náà kí wọ́n ti rí náà sí kí wọ́n rí náà rí wípé ìmọ̀ rẹ̀ ò tó nǹkan àwọn mìíràn nígbà tó ti mọ Facebook lóhun tí sì ń sọ̀rọ̀ níwọ̀n bá tí ò tí kò yẹ sí agẹrẹ kò tí ì sọ ń tọ́ ta kó táwọn àfáà súnà máa sọ pé táwọn àfáà súnà náà máa sọ pé irú àdánwò wà lélẹ́yìí kò tí ì wí kéèyàn má máa lè fò rárá kọ́kà jáde ní sìkọ́ máa sọ pé ẹ̀ ń ṣẹbọ ẹ̀ ń ṣoògùn ẹni kí wọ́n máa wẹsẹ̀ ẹ̀ ká máa wẹsẹ̀ ìtajà ẹni ká máa yẹsẹ̀ wò olórí ibú ni yín ni òfòlẹ́ iṣẹ́ ẹbọ ni Ọlọ́run gangan wala yuflihu qala Musa ma jitum bi sihru inna Allaha sayubtilu inna Allaha la yuslihu amala al mufsidin wala yuflihu sahiru aisu atani mo fẹ́ lò Ọlọ́run gangan sọ pé gbogbo bí tẹ́lẹ̀ bọ́ bá bọ́ sí wọn ò ní ṣoríire sẹ́rí gbogbo sọ̀rọ̀ mi yìí ń kílẹ̀ àsìn
ṣé rí bẹ́ẹ̀ ṣe lò pé bóyá ẹ̀yin àti ẹ̀ ló níjà for now ẹ̀yin rẹ̀ nìkan kọ́ o tó bá jẹ́ pé lágbègbè eléyìí ibi tíjà wa ti pilẹ̀ níjọ́ tí ń sọ̀rọ̀ nípa àwọn tí ń tẹ̀yẹ̀pẹ̀ kódà tí ń jí àwọn àfọ oníjàlábí pè lẹ́yìn èmi àtàwọn àfọ onísúnà àfà wa dáadáa Ọlọ́run bá ń ṣàlékún dáadáa wọn bá ń jẹ́ pé àtàwọn àfà ni Sheikh wa Ẹ̀sà Òkè o àfà ni wọn o àfà ni wọn àwọn nǹkan tọmọkùnrin yìí dèmi àti wọn pọ̀ tí ó bá já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn kálukú wa èmi àti wọn wá balance padà léni kọjá tí ò lérò torí pé ìrìn àjò àlìkìyámà là wá palẹ̀ mọ́ yẹn níjọ́ náà èmi àtàwọn àfáà wa yìí àwa ń sọ lábẹ́lẹ̀ pé ọ̀nà mẹ́tọ̀dù tẹ́ni yìí ń lò yìí ọ̀nà yìí ọ̀dá o kéèyàn máa pe nọ́mbà àwọn èèyàn lábẹ́ kó máa pè wọ́n lẹ́yìn kí wọ́n máa jábọ́ ìgbà tẹ́mi gangan wá fọ́mọkùnrin yìí nímọ̀ràn lábẹ́lẹ̀ yìí pé bọ́ọ̀ ti ń pe àwọn èèyàn tó ń wá nọ́mbà àwọn tó ń pè wọ́n yìí ó ṣeéṣe àwọn ẹni gan lè má ní aburú lọ́wọ́ tó yẹn o kó jẹ́ wípé nítorí pé bọ́ọ̀ ṣe pè wọ́n àwọn náà ti wá rí pé ọ̀nà owó rẹ̀ ló jẹ́ káwọn náà máa parọ́ ká máa parọ́ mo ní má pe nọ́mbà èèyàn èyí tá bá gbé síta ni ọmọ fọn rere ẹ̀ má tọ́ pé tàjáàzà sú leléyìí o bí mo ṣe fún onímọ̀ràn yẹn àwọn tí ọ̀rọ̀ wọn jọra wọn lórí platform jọ náà wọ́n sì jọ sọ̀rọ̀ mi wọ́n ní ẹ mọ̀ pé oníjàlábí Alfa Folohunso náà ìkẹ́tì tán lára rẹ̀ ni wọ́n fẹ́ máa sympathize pẹ̀lú wọn ni kọ́mọ́gbà o ẹ̀yin oníjàlábí ẹ̀yin tẹ́ ẹ mọ́ra yín pé mi yín ọ̀tá ni wá sẹ́yìn lẹ kọ́ mi lélẹ́yìí ká ní ìmúrasílẹ̀ ìbanilórúkọ jẹ́ ìsọnidẹni ẹ̀sìn tọ́mọkùnrin yìí múra kalẹ̀ fún mi ni ó kọjá sísọ ó ní èmi mo pè sákèsí pé kọ́ máa pe àwọn èèyàn kọ́ máa pe nọ́mbà àwọn èèyàn pé ó fẹ́ sóògùn mo lélẹ̀ ìlànà yìí ṣe ìlànà súnà o ó ní mò ń sympathize pẹ̀lú àwọn oníjàlábí ni ìgbà yẹn ó kọ́kọ́ fẹ́ sọ pé súfì súnà nǹkan kan sẹ́yìn lẹ́kọ́ mi ní tọpinpin yìí orí burúkú tẹ́ ẹ bá gbé sórí mídíà yìí tó bá já síta náà láàjọsọ à ń fọ nímọ̀ràn yìí tárí pé eléyìí ò lọ pẹ̀lú ẹ̀sìn ìmọ̀ràn tá a bá fún gbà náà àníyàn rẹ̀ ni wípé níjọ́ tí ó gbé àfáà kan wá àfáà dáadáa àfáà kéwúgbèmí àfáà sọ̀rọ̀ pa ọtí kọ̀sọ́ tí ẹ bá gbé àfáà yẹn wá mo bá lọ bá àfáà ńlé mọ́ra bẹ́ẹ̀ sí mo ṣe ráfáà yẹn lórí platform mọ́ra mo mọ àfáà mo kà pé wọlé mọ́ra èèyàn mi là mo bá lọ bá àfáà ńlé mo délé àfáà ìjọ náà àfáà bá ní abájọ sọ̀rọ̀ ó dijọ́ kejì ó fẹ́ tẹ̀bà ti ọ̀rọ̀ àfáà yẹn mo ní mo ti lọ bá àfáà ńlé àti àfáà mọ̀fúnmọ́ àfáà báyìí bó ṣe rí nì alẹ́ ìjọ yẹn jọ́ kejì jọ́ kẹta sẹ́mi pé èmi lè fi ń pa wípé oníjàlábí kì í tán lára oníbàṣẹ ṣe wíjọ́ náà wípé kì í tán lára kíní kan ẹni yìí ti sọ̀rọ̀ ẹni yìí ti sọ pé n táwọn fẹ́ wí nì àwọn ò wí bẹ́ẹ̀ mọ́ kí lẹ fẹ́ máa tẹ́ pé kí lọ fẹ́ máa gbé fọ́tò wọn kí lẹ fẹ́ máa lálàsẹ wọn fún fìyẹ́lẹ̀ ǹjẹ́ ntẹ́ lo against mi jọ́nà ni wípé mò ń sympathize pẹ̀lú pé ara alẹ́ wájà ní tí wọ́n wí jọ́nà ni pé ara alẹ́ wájà nù ṣé nítorí pé mi àti àáfà kéwúgbè mi ní àlákọ̀ kí Facebook ó tó dé làwọn àtàfà àjọ àwọn àtàfà ẹbí ìkànnì wa Facebook kọ́ ló ń jẹ́ ká mara wa máa lọ bá àfà ok láti jọ́nà nísìn tẹ́ ti wá lo against mi pé ara alẹ́ wájà pé oníjàlábí mo wá ń sọ ńgbà yín náà pé àwọn àfọ onísúnà tẹ́yìn gbà lóní súnà lónìí tẹ́yìn èwo nínú wọn náà olóhùn ṣe jàlábí rí tẹ́yìn bá sọ pé kọ̀ọ̀tán lára tèmi a jẹ́ pé kọ̀ọ̀tán lára tiwọn náà nìyẹn mo sá ń wọ ọ̀nà tí mo lè fi defend ara mi pé kí ni mo ṣe àmọ́ nítorí níjọ́ náà èmi ni mo ríra mi inja akun fasikun bi nabai fatabayanu an tusibu qauman bi ja'alatin fatusbihu ala ma fa'altum nadimin injọ́ tó gbé ọ̀rọ̀ àfà oníjàlábí kan ó dà pé rìkọ́dù ẹ̀ lábẹ́lẹ̀ ìsáàmọ́bọ̀ ti ṣe ọ̀rọ̀ kan ṣàṣẹlẹ̀ èmi àtàwọn àfẹ́sà òkè wá pè ọ́ pé má pọ́pílìsì fọ́tò àfà yìí má gbé ọ̀rọ̀ àfà yìí jáde o ọ̀gbọ́njọ́ náà ó gbé jáde
torí pé tó bá gbé jáde kò sí ntó lè offer àwọn èèyàn mọ́. Ẹ̀yin tẹ́ ń sọ pé ńjọ́ tí ń bá wọn ní Sufi tí ń bá wọn jálàbí ṣe bá ti lẹ́yìn èyí táwa ń sọ tí ń ṣe déédéé ń táwa náà lè sọ lákún lọ́wọ́ lórí ẹ̀. Èyí tó bá mọ̀ wípé kò lè fẹ́ fóun kò ní gbàmọ̀ràn ẹ̀. Mo ti gbàgbé ọ̀rọ̀ àfóònù jálàbí yẹn ó dà pé ó rìkọ́dù àfáà yẹn ni ó dà pé ó pe àfáà yẹn àwa nígbà táfáà yẹn sọ pé òun ní ṣe jálàbí máa ń pé òun ti túbá kọ́ mọ́ pọ́pílìsì fọ́tò àfáà yẹn mọ́ kọ́ gbọ́ o àtìgbà tó padà pọ́pílìsì fọ́tò àfáà yẹn. A ní fàfáà yìí lé àfáà yìí lóun ti túbá. Àníyàn rẹ̀ ń jọ́nà ni wípé torí pé ilé làwa wà wípé bóyá ti mingu mọ́ wọn àtún ní irú mítìnì burúkú wò láàmú bá wọn ṣe lábẹ́lẹ̀ ìjọ gbọ́njọ́ náà kò gbọ́. Ẹ̀yin tẹ́ bá ń wò tẹ́ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń pè mí tẹ́ ń fèpè ránṣẹ́ síra yín pé ẹ̀yin ṣe bẹ́yìn náà ń bí ẹjọ́ sí ni ẹjọ́. Bóun náà ṣe wà yìí ó súnmọ́ tó náà bá ń gbọ́ mi báyìí òun náà mọ̀ realize yóò mọ̀ rántí pé òdodo ni. Níjọ́ míì ó lè pè mí pé sheik now ẹ gbọ́ ẹ jẹ́ mọ̀ pé ọmọ lágbájá ọmọ rẹ̀ ń bẹ ní jẹ́ mọ̀ pé ọmọ rẹ̀ ń bẹ lẹ́wọ̀n àáfàá ni àáfàá náà ti kú ní sí pé jẹ́ mọ̀ pé ọmọ wọn ń bẹ lẹ́wọ̀n. Mo níbo ni wọ́n ti gbọ́ ọ wá dáko àwọn kan ìyàwó kan mo ní ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń ṣe ilé ọ̀rọ̀ ọmọ wọn ń bẹ lẹ́wọ̀n kọ̀ọ̀kan ọ̀ má ọ̀rọ̀ tàwídì ọ̀rọ̀ ẹbọ ẹ má ṣẹbọ má oníkẹ́ máa sọ má sọ̀rọ̀ ẹnìkan ń bẹ lẹ́wọ̀n má sọ̀rọ̀ ẹbọ. Sẹ́yìn lè rán mi tí bẹ̀rù Ọlọ́run bá ṣẹ́kù sára tó náà yóò máa rántí ní síbi tí ń sọ pé mo wí èwo ni kọ́ ọmọ tọwọ́ bọ̀ àrọ́ọ̀dù àwọn èèyàn kọ́ ọmọ tọwọ́ bọ̀ ìjọmọlúwàbí wọn kọ́ ọmọ tọwọ́ bọ̀ ìjọmọlúwàbí wọn. Ẹ̀yin tẹ́ bá lérò yìí pé bóyá jálàbí òun náà ní gbógun tì fine àmọ́ ńgbà tó mú mi mọ́ jálàbí tí ń gbógun tì yẹn ṣebí jálàbí òun náà làájọ ń gbógun tì ṣebí gbogbo àwọn tẹ́ẹ̀jọ ń bára yín pò yìí náà làwa àwọn náà jọ gírì lórí ọ̀rọ̀ jálàbí làájọ ń takò ara wa làájọ ń ṣe fídíò pé eléyìí ọ̀lọ́bẹ̀ ẹ̀kẹ́ kọ́mẹ́ntì nìsín ẹ mú fídíò kan wá bí tí mo ti tá ní sí méje nìkan pé mo tọ́ bọ̀ àrọ́dù ẹ̀ mo bá ló kọjẹ́ mo tìràn mọ́ mo tún náà sírí ẹ̀ tó lè di court má yá ipe bóyá àkàyáfì òun náà ni má yáfì mi rárá ipe mo wá tọ́ bọ̀ jọmọlúwàbí ẹ̀ mo wá tún náà sírí ẹ̀ pé olórí ibú ni ọ́ sáwà ni. Sawa ni. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn ipe à ń sọ̀rọ̀ nípa jálàbí tá a bá ń takù jálàbí níjọ́ kan bẹ tí mo pè wọlé ń bẹ̀ mo ní kó máa jálulé baba lágbára omi pé jálulé wọn jíjálulé wọn táwọn kan dì mú gbà náà wọ́n ní kó máa jà lẹ́wọ̀n ọyẹ kọ́rọ̀ yìí ọyẹ kó dé kóòtù èmi retí jọ́nà pé ká lọ múwèé pẹ̀jọ́ jálulé abalágbára omi wípé nígbà náà ọ̀rọ̀ jálàbí ànábì ṣe jálàbí kò ṣe jálàbí gbogbo ẹ̀ ń gbóná rẹ̀rìn jálulé wọn láfsù yẹn lásán jálulé wọn bí mo ṣe wí yẹn kì í ṣe pé jálulé máa bá lé wọn jáde máa bà wọn ló kọjẹ́ kọ́ máa yànnà náà jálàbí ń pa wọn lọ tùnásí ní ìṣòro pé bàbá náà ló kọjẹ́ mi rò pé ó torí pé mo sọ fẹ́ nìkan mo ní òun gẹ́gẹ́ mo tiẹ̀ sọ fún mo ní tí bàbá yìí bá jálá burú ni mo ní pọ̀ sí pọ́pílìsì fọ́tò bàbá yìí mo ní ó yẹ káwọn kan ti jáde pé bàbá yìí gbá wọn lójú o mo ní tó fi mọ oníjálàbí mi pé oníkà ìdónjálàbí ni ìjọmọlúàbí ọmọlúàbí sì wà lára ẹ̀ àmọ́ ọjọmọlúàbí kan ti bàjẹ́ tẹ́yẹ̀ bá ti jẹ́lẹ́bọ mo ní because ibi tí bàbá yìí ló kọ dé ibi tí wọ́n lérò dé ó yẹ káwọn kan ti jáde ká ti máa ṣe fídíò pé bàbá yìí ti gbá wọn lójú bàbá yìí ti gbowó lọ́wọ́ àwọn bàbá yìí ti ṣe kinní kan talẹ̀ rí tó jáde ẹnìkan kan ò jáde
tó bá já sí pé tàràgbà tó ń publish photo bàbá yìí tó ń sọ pé ẹ wojú rẹ̀ ẹsẹ̀ kìíní kan tó ń bú wọn tó ń lálàsí wọn tẹ́nìkan bá jáde ní ìyẹn tó máa fún ọ ní confidence pé kọ̀tán àní olè ni wọ́n àní 419 ni wọ́n. ẹ wo bọ́lọ̀ ti kó bàbá náà yọ látijọ́ tí wọ́n ti ń bọ̀ rẹ̀ bọ̀ wọ́n bọ̀ tí wọ́n ìjáwọ́ ń bẹ̀ dòní tí wọn ò sì mú kàmákà èyí tó yé wọn nínú ọ̀rọ̀ rúkìá ọ̀rọ̀ kìíní kan náà ni wọ́n ń ṣe lọ. ṣé network wà ókè ni? ṣé network yẹn wà ókè ni? ẹjọ́ ni mo fẹ́ rò díẹ̀ lénìí ẹjọ́ sámú tí wọ́n bá tẹ́ lọ́rùn tí ó pọn dandan kọ́ wò mí sẹ́mọ̀ tí èèyàn bá ponú ìsìn òun ni kọ́ wá bí ìsìn kọ́ máa sọ pé mùnáfíkí àfáà yìí náà òdó lójú kan kọ́ sì dúró kọ́ máa wò mí wèrè ni ọ́ eré rẹ̀ ò pénu kọ́ ti make conclusion pé Alfa Folohunso tiẹ̀ ní kò ní stáǹdì ẹni tó bá wà báyìí yóò tún wà báyìí ọ̀ sì ń follow mi ọ̀ sì ń wò mí wèrè ni ọ́ wèrè gidi nínú ọ̀gá sẹ́ríkì àwọn òpònú lọ wà. gbogbo àwọn àfáà onísúnnà tí wọ́n súnmọ́ ẹni yìí kò sí ẹnì kankan nínú wọn tó jẹ́ pé sí àlìjánnà kan ni wọ́n fẹ́ ṣe lára ẹ̀yin oníjàlábí ẹ̀yin onísúfí tí ń bú kálukú ni wọ́n rí wípé orí ibú grade 1 lẹ́yìn but àgbákò ló náà but tí ẹ sì sẹ́pẹ́rẹ́ jẹ̀ yẹn lọ gbogbo ìgbà tí kálukú ń bá a ṣe náà mọ̀ pé bí ti ń ṣe yìí mẹ́tọ̀dù tí ń lò yìí mẹ́tọ̀dù àgbákò ni òun náà sì mọ̀ sẹ́díjọ́ mi tá bá fún ní mọ̀ràn òun náà mọ̀ wò mí lé báyìí tó bá pè mí báyìí ó lè ní sheik ẹ ń bẹ̀rù àwọn kìíní wàláì sheik wàláì kò sí tí wọ́n ṣe mo ní hey àyèmọ̀ sí Nàìjíríà rẹ̀ mọ̀ ní nítorí ọmọ ìwúyìí mọ̀ lágbà ló ní wàláì sheik wàláì kò sí tí wọ́n ṣe wàláì kò sí bígbà tó wọn àtàwọn president ni wọ́n jọ ni wọ́n afúnyàn mọ̀ràn èyàn sọ pé ní wàláì yóò búra báyìí pé tó náà bá ń wò mí lé báyìí tẹ́rì ọkàn tí ìbẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ bá ṣẹ́kù sára ẹ̀ sáré gbogbo ẹ̀yin tẹ́ ń bí ìjà rẹ̀ lẹ́ni wàláì oromádìẹ ní ọ̀sá gangan lẹ kàdé gbogbo ẹ̀yin tẹ́ wọlé jáde lónìí tẹ́lẹ̀ máa ṣe dìfáwò fún pé àbá àwa ibi tán bá ṣẹ́ dé torí èèyàn bá pé torí tí nǹkan ọ̀sọ́ pọ́lọ́ èèyàn the same time táwọn nǹkan make apology lórí gbogbo ibi tó bá nǹkan jẹ́ dé kéèyàn sì tó máa ṣe fídíò pé ibi tá àfa àwọn fún nǹkan ṣe dé nílẹ̀ Yorùbá sẹ́mọ̀ nígbà tó rí èèyàn pé ọ̀sán gangan lẹ́yìn dé ọ̀sán gangan lẹ́yìn dé ọ̀sán gangan lẹ́yìn dé kí ló dé tó já sí pé gbogbo àwọn tí òun túnà àṣírí wọn àwọn tí ń bú àwọn tí ń bà ló kọjẹ́ ẹ kàn jáde lọ́sàn gangan gbogbo àwọn àfáà onísúnnà tó padà dájú ìjà kọ iṣẹ́ tí wọ́n ṣe lára ẹ̀ iṣẹ́ yìí ò kéré kódà ìgbà tí wọ́n rí pé mi àti ẹ̀ kọjú síra wa àwọn ni wọ́n rescue ẹ̀ lára mi àwọn ni wọ́n jáde ni wọ́n rescue ẹ̀ ìgbà yẹn le ju tàkókò yìí lọ sáré gbogbo ẹjọ́ wẹ́wẹ́ tẹ́yìn rò tẹ́ẹ̀kan ṣe gbígbà tó náà bá sì lẹ́rìí ọkàn tó bá jẹ́ ní ire tí bẹ̀rù Ọlọ́run sì ṣẹ́kù sára ẹ̀ ó yẹ kó mọ̀ pé gbogbo àwọn tí wọ́n jáde lónìí tó ń dìfẹ́ǹdì ẹ̀ adìẹ rí bí ó tutù wọ́n bà sí ni wọn lẹ́mìí ẹ̀ nígbà tí ń gbóná gan èmi àtàwọn kan di ọ̀tá lé ní dọ́là nígbà tí èmi àti ẹni yìí wà tá a jọ ń communicate ó wá fún mi nọ́mbà kan wà ó wá ní sheik nọ́mbà yìí ẹ̀yin nìkan lẹ́ni nọ́mbà yìí ẹ má fún anybody ní nọ́mbà yìí o ẹ má fún anybody mo ní inshallah ẹ̀sìn ní fún yẹn ṣe àrí táìmù gbà táwọn èèyàn bá wá rí mi àti ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n rò pé ẹlòmíì náà ti ní àǹfààní pé bóyá yóò kàn gbé mi wá sí live ní ẹlòmíì rò pé bóyá mo máa ń lọ sí London ní every week láti lọ sí program ní wọ́n mọ̀ pé ó ní bí wọ́n ti ń ṣe ń gbà yẹn àwọn míì wá lò pé ẹlòmíì wá ń wá nọ́mbà tèmi wá wà wọ́n lóyà sí mi láti lè gbé mi sọ̀rọ̀ wípé àwọn nídìí nọ́mbà fáà lágbájá kí n dákun kí n fáwọn nọ́mbà mo ní àdéhùn tí mo bẹ́ni yìí sí ni pé mi ní fẹ́ nìkankan nọ́mbà yìí gbogbo iye èèyàn tó request fún nọ́mbà rẹ̀ lónìí ni wọ́n ń ṣe fídíò against mi lórí Facebook lónìí gbogbo iye èèyàn tó request fún nọ́mbà rẹ̀ tí mi ò fún ẹlòmíì ń bẹ mo béèrè pé kí lẹ fẹ́ bá a sọ ilé kéwú àwọn ń kọ́ lọ́wọ́
àwọn sì nídìí bí wọ́n sì bá wọn parí ẹ̀ bó ti mọ̀ pé ibi ní ń pa wọ́n mo wá pé òun náà pé ẹnìkan ló ń fẹ́ gbà ṣé ẹ má fún wọn o ẹ má fẹ́ anybody nọ́mbà mi o kíní kan mo ní ẹni yìí tiẹ̀ lóun nídìí rẹ lọ ṣé ẹ má bá mi sọ yìí ń jayé ẹ dákun ẹ já mọ́. àwọn ọmọ wípé gbogbo iye wọn lónìí ni wọ́n padà ń lò wọ́n wá gọ sábẹ́ ẹ̀sìn náà pé ẹ̀sìn náà ní ń ká wọn la lẹ́yìn tí mi ò gbàgbé nọ́mbà rẹ̀ ni wọ́n béèrè tí mi ò fún wọn nítorí tiẹ̀ èmi àti wọn ẹlòmíì kan sọ pé mi òun ti wà lábújá báyìí òun fẹ́ wá mi wá mọ̀nà kí lèmi àti ẹjọ́ papọ̀ àwọn tí mi ò fún nọ́mbà tí mi ò fún bí mo ṣe wà yìí àwọn kan lóyà sí mi tí wọ́n bá lọ́sàn-án kan òru wọ́n mọ ibi tí mo wà èmi àjọ wọ́n mọ lé mi wọ́n mọ àwọn ọmọ mi wọ́n mọ tí n bá travel wọ́n mọ tí wọ́n bá pe nọ́mbà mi wọ́n mọ nọ́mbà mi tí wọ́n lè pè tí wọ́n bá tún pè kan tí ọlọ wọ́n mọ kan tí wọ́n lè pè tí wọ́n bá rí mi wọ̀ èmi mọ̀ wípé aláburú ni ọ́ ni. gbogbo ẹ̀yin tẹ́ ń dìfẹ́ǹdì arákùnrin ilé ní ìrọ̀lẹ́lẹ́dẹ̀ àwọn àtàjọ nájà àárọ̀ rẹ̀ rí àjọ náà dọ̀sán mọ́mọ́ bẹ́lọ́n kátẹnujẹ́ mọ́ sọ yín dolórí burúkú ayérayé ẹ wá ń parablate ẹ wá ń sí bígbà tó jẹ pé ẹ̀yin bígbà tẹ́ ẹ mọ rírì iṣẹ́ tó gbé dání lẹ́ni tó gbé omi kọ́ọ̀pù kan dání tó wá fi ọwọ́ kejì náà tó tún fi da poison sí. sẹ́rí níjọ́ tí ń sọ tí ń bú àwọn èèyàn tí ń yàkàyàkà àwọn èèyàn tí ń lálà sí àwọn èèyàn gbogbo àfà tó wà pẹ̀lú rẹ̀ pátá ní sọ fún pé ẹ̀sìn tako eléyìí bínú tiyín tí ń dùn lónìí pé bí tí ń bú àwọn àfà onísúnà tẹ́yìn rò wípé níjọ́ tí ń bú àwọn àfà onísúfì inú gbogbo àwọn àfà onísúnà ní ń dùn ó ti kẹ̀yìn náà nù torí pé ẹbọ ti level grand nínú ọkàn tí kò jẹ́ kẹ́yìn ọmọ yìí pé tí ó bá tó sáwọn àfà tí wọ́n súnmọ́ tá a jọ súnmọ́ ọmọkùnrin yóò bá ba nǹkan jẹ́ kọjá tó ṣe. ẹ mọ̀ bẹ́ẹ̀ àwa àtàyìn ìkájọ níjà nítorí ọ̀rọ̀ jálàbí yìí náà lòun náà gbà wọlé ìgbà tíjà wọ́wọ́ àpilẹ̀ ọwá sílé àjọwà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe gbọ́ tẹ́lẹ̀ wọ́n lọ jẹun níbi kan níjọ́ Tuesday ìkan náà brọ́dà ọlọ́run bá ń ṣàlékún dáadáa brọ́dà náà èmi náà ní kọ́kọ́ mọ brọ́dà náà torí pé brọ́dà yẹn wọ́n wà ní China ńjọ́ yẹn nígbà yẹn ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ tó ti pẹ́ wọ́n wà China wọ́n wá wo fídíò mi kan wọ́n wá lọ mẹ́sẹ̀gì mi lọ́ndà messenger pé àwọn need nọ́mbà mi wọ́n wá send nọ́mbà mi sí wọn wọ́n kà pé direct call mi ni wọ́n ní àwọn wá sí China ni báyìí àmọ́ kí àwọn fẹ́ fún mi lówó kí n fi ra data the first person ẹni tó máa kọ́kọ́ fún mi lówó lórí Facebook láyé brother náà wípé èèyàn máa sí Facebook account o ẹnìkan máa wá sọ pé ẹ send account number yẹn jẹ́ ń fún yín lówó brother náà wọ́n wá ní àwọn wà ní China àwọn dẹ̀ máa dé next week kí làwọn fẹ́ kí ni mo fẹ́ káwọn bá mi rà bọ̀ wá mo ní ntọ́nà bá fún yín lágbára ni wọ́n sì ń bọ̀ fóònù tó nítumọ̀ ẹ rò pé wọ́n mọ̀ pé mo like fóònù gan mo like fóònù dákú wọ́n ra fóònù kan fún mi jọ yẹn Samsung tó nítumọ̀ ọ̀gá Samsung lọ́dún náà ni wọ́n sì ra wọ́n sì wé bí ẹ̀ èmi àti brọ́dà náà ti ríra wa gbogbo tí brọ́dà náà ọlọ́run ẹ ti ga ẹ̀ ní wálẹ̀ ẹ̀ ní dẹni ẹ̀yìn ìdùnnú yóò ní dìbànújẹ́ ayọ̀ yóò ní wọ̀mí ẹ̀ ní wá ní nẹ́tì ọlájọ́ kan sílẹ̀ wọ́n adé ọlọ́run brọ́dà wọ́n wá bèsì ara wọn lórí pé every month wọ́n bẹ̀rẹ̀ sí fún mi